Àríkẹ́ adé Àríkẹ́ ọlọ́dún ní mọ̀dá lọ́jọ́ òkú ewu ọdún àwọn èkúkú mọ̀tẹ́ làlárèrè onímọ̀tẹ́ nínú afárá agi àfẹ̀rẹ̀gbòjò mọ̀tẹ́ ẹni sáà Àríkẹ́ òkú ọdún kọ́ ọdún lọ ní òkú ayẹyẹ ọjọ́ ìbí ìrẹ́ òkú ewu àpòrípẹ́ ọdún ó sì dára kò ní dìbànújẹ́ ọ̀nà gbogbo tó ń pa ọlẹ́rìí tó ń pa àwọn òbí rẹ̀ lẹ́rìí ọlọ́rọ̀ ọba fúnjọ́ pa gbogbo onílẹ̀kùn òun mo bẹ ọ̀bẹ níbẹ̀ sí òun mo bẹ ìrẹsẹ̀ wá sí bẹ̀rẹ̀ ìgbà lé rẹ̀ lẹ́ni àwọn lé rẹ̀ lẹ́ni lébé lélóbi ìrírí ọbẹ̀ lọ́jà Désiré o ọmọ Àníkẹ́ wọn kúkú pẹ̀lú ìrẹ̀ níbi mo wá kí ọkọ̀ rí ilé mi òkú ọdún òkú ìyèdò tí lẹ́kọ̀ọ́ sí lónìí lọ́la ọlọ́run ọba wa á ṣe nínú ogún ìmọ̀ àti òye Àríkẹ́ jẹ́ wà délé àwọn bàbá tó bí ọlọ́mọ nílùú Ìbàdàn lẹ́ọ̀ Ìbàdàn máa jòrò sùn ó máa jẹ ní wọ́n máa jẹ níbẹ̀ kára wọn máa fi karùn-ún fọ́rùmù lójó gbọ́ngbọ́n ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà Ìbàdàn kúrè Ìbàdàn fèrè kí o tó wo oníbi olè jẹ́ ìjàrí olóhùn ní àwọn bàbá tó bí ọlọ́mọ gbogbo Ìbàdàn nínú Ògúnmọ́lá olódòdó ríkẹ́ ìlójó gun ìlú ìdíkúnlé alágbàlá àjáyà ìlú Àjàyí ọmọ ẹ̀fọ́ tí ń ṣe fìlà ìlú ńlá tó sà Ààrẹ Ọ̀nà Kakanfò ní àwọn bàbá tó bí ọlọ́mọ Àríkẹ́ Àríkẹ́ ògbó Àríkẹ́ ńlá Àríkẹ́ ọmọ Olúbàdàn yìí mọ́ ògbó ẹnu mi Aláké mẹ́bù lọlẹ̀ Ẹ̀gbá àtọjà mẹ́bù lọlẹ̀ Òṣogbo ọmọ Olúbàdàn yìí ẹ̀dákọ̀ ẹ̀mọ̀ òjòjò rọra sí nítorí tí ní togun làákò Ìbàdàn Ìbàdàn lábẹ́ pé kó wọ́n jagun mọ́ òwò títún bá ní fìlà ogun ní kíkan ní àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ ọgbọ́n sásá ogun tí ò ní sá o Ìbàdàn lẹ́ ọmọ gbọ́yàyà ogun tí ò ní yà tonítà náà ti kálukú jọ̀yà ẹ̀ lójú ní àwọn bàbá ti rẹ̀ Ìbàdàn ọmọ olóògbòjò ẹ̀sà ògbímọ̀ ìrẹ́yìn ọrùn mọ̀yá àsìké sí onírúurú òjò ọmọ tọ́gbọ́yọ̀kẹ́ níyàn láàbí ọmọ tọ́gbọ́yọ̀kẹ́ níyàn ẹ̀sà ògbímọ̀ ìrẹ́yìn ọrùn mọ̀yá àsìké sí ní àwọn bàbá tó bí ọlọ́mọ Désiré ó sọ dé yìí ó ṣe tẹ nínú owó nínú ọgbọ́n nínú ìmọ̀ nínú òye ohun gbogbo táwọn òbí rẹ̀ ó fi tọ́ ọlọ́rọ̀ ọba ní Olódùmarè á máa pèsè rẹ̀ fún ọlọ́mọ ní àwọn bàbá tó bí ọlọ́mọ àwọn gbogbo náà pè lẹ́sà ọ̀gbìn ara ògbójò ikú lódì mẹ́fà ló pín lé mi ní ṣètòbìnrin ó máa wọlé ẹ̀yìn tàpá lódì mẹ́fà nígbàlẹ̀ kí ní ṣètòbìnrin ó máa wọ ẹ̀kún lódì mẹ́fà mo lò gbogbogbò ẹ̀wà sí egungun ṣe lù kárí lára bí àjẹrẹ ẹ̀kúnlé ọ̀gbìn ìgbàlẹ̀ ó sì ìgbóròṣẹ́ ó sì gbàlẹ̀ṣẹ̀ egun tó tẹ aṣọ rẹ̀ á máa jẹ́ kìkì aṣọ lápọ̀pọ̀ ní èmi èyí tó sì gbàlẹ̀ṣẹ̀ aṣọ rẹ̀ á máa jẹ́ kìkì aṣọ ẹ̀ṣọ́ gbìyànjú wọ́n èèfọ́ kókó lẹ́nìgbà ilẹ̀ bí èèyàn bá fọ́ kókó lẹ́nìgbà yẹn wá ló sá bàbá yẹn lọ́kọ́ òmòmò ní fọkọ́ kan bàbá ẹ̀ ní ẹ̀ṣọ́ gbúmọ̀ ẹ̀yìn ọrùn mọ̀yá àsúké sí Àríkẹ́ nílé àwọn bàbá ti rẹ̀ nílùú Ìbàdàn ẹlẹ́yẹlé lohun tí bẹ̀rù tọmọ láyé pọ́n mú àṣẹ̀yìn rẹ̀ lómi àbùmùbùwẹ̀ nílẹ̀ Ìbàdàn a kì í wáyé ká má lárùn kan lára ìjà ògbóró lárùn Ìbàdàn Àríkẹ́ happy birthday to you ìgbọ̀dún ọjọ́ kan òwìzọ mọ́nà lẹ́gbọ́n understanding Àríkẹ́ ọmọ bíbí inú Àníkẹ́ ìgbà ọdún kan àwọn òbí rẹ̀ oníròtí ọjọ́ ìbí rẹ̀ kọ́ wá bú sẹ́kún olóògùn ọmọlélẹ́dùn ọmọ rẹ̀ àwa bá mi ṣe oṣù ọdún yìí ó ṣe tẹ̀ mí láṣẹ Èdùmàrè ìgbọ̀dún ọjọ́ kan ní pẹ̀lú àlàáfíà Adéjúwúrà ọmọ àṣàyà rẹ̀ kékeré ló ń kí ọkú ọdún ló ń kí ọkú iye